Tọ́ mo tún dé lónìí o. Orúkọ ti tèmi ní Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì lẹ́ẹ̀kan sí tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV, níbi tá a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tá a rò pé kò sí mọ́. Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba, mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, ọba adẹ́dá, ọba ṣẹ̀dá, ọlọ́wọ́ gbogbo ọ̀rọ̀ bí aṣọ, ọba tí wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ títí ẹ̀. Torí àṣírí tí mo mú wá lónìí bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe àṣírí tó yẹ kí n mẹ́nu bà rárá, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń la irú nǹkan báyìí kọjá, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń la irú ìpèníjà báyìí kọjá, tó jẹ́ pé wọ́n ní orí yéye ní mògún ta ìṣẹ́ ló pọ̀, orí yéye ní mògún ta ìṣẹ́ ló pọ̀. Ọmọ Gíẹ̀sì TV a máa ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tá a rò pé kò sí mọ́. Oríṣiríṣi àṣírí ló wà nílẹ̀ Yorùbá. Wọ́n máa ń lo àṣírí láti dáràn bọ èèyàn lọ́rùn. Bẹ́ẹ̀ ni, wọ́n máa ń lo àṣírí láti dáràn bọ èèyàn lọ́rùn gẹ́gẹ́ bí àbìlù nǹkan. Àwọn àṣírí mi wà tó yẹ kí wọ́n á sá ẹnìyàn múra jáde ńlé, wọ́n ní bó ṣe ń lọ èkó lọ lùyàn pa ni yóò sì lùyàn pa. Ìdí nìyí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ń gbé ìbọn lọ́wọ́, ẹni tó bá gbé ìbọn lọ́wọ́, ìwọ̀nba tàbí sójà tàbí mọ̀pó, anybody, even kó jẹ́ ordinary civilian tí ìbọn wà lọ́wọ́ ẹ̀, tí nǹkan ìjà olóró wà ní ọwọ́ ẹ̀, ẹ̀já na sùúrù sí i. Látàrí wípé ẹlòmíì ti forí gba èpè kó tó kúrò nílé pé yóò ṣìṣe. Wàláì, ẹlòmíì ti forí gba èpè kó tó kúrò nílé pé yóò ṣìṣe. Wọ́n ti ránṣẹ́ aburú sí ẹlòmíì pé ìjáde ẹ̀ lónìí o, nǹkan báyìí gbọ́dọ̀ ṣẹlẹ̀, nǹkan báyìí ó gbọ́dọ̀ ṣẹlẹ̀. Tí nǹkan yẹn dẹ̀ máa ṣẹlẹ̀, kọ́lọ́run Elédùmarè kó má dàbò ẹ̀bò wá. Ẹni tá a bẹ̀ tá a ṣẹ̀ tí ò ní gbọ́, kọ́lọ́run má jẹ́ ká ṣẹ̀. Ẹ já máa rántí pé àwa náà àṣẹ̀yàn ni, ṣé kò lẹ́ni tí kò níbi tí ẹ̀yin náà ti sọ pé ókè o, ó ṣe kíní ó kù díẹ̀ káàtó, tẹ́lẹ̀ ọkọ̀ mọ̀ jẹ́wọ́ náà kò ṣe kíní ó kù díẹ̀ káàtó ni. Ẹ já jálá foríjì ara wa. Kókó ọ̀rọ̀ tí mo fẹ́ kókó àṣírí tí mo fẹ́ mẹ́nubà lónìí, àṣírí ìdáláre jẹ́ kí n sọ pé àṣegbé, ìdáláre ẹjọ́, àṣegbé. Mo sọ pé orí yéye ní mògún ta ìṣẹ́ ló pọ̀. Orí yéye ní mògún gẹ́gẹ́ bá àwọn bàbá wa yìí sọ. Ọ̀pọ̀lọpọ̀ ló ń jẹ ìyà ìmọ̀dí, ọ̀pọ̀lọpọ̀ ní ń jẹ ìyà ìmọ̀dí. Yorùbá lẹ́ni ìjà ọba ní ń pèrè lọ́kùnrin. Nígbà tí ò ṣẹlẹ̀ sí ọ, ó máa wò pé kò rí bẹ́ẹ̀, bó ni èèyàn ṣe níṣẹ̀ tí yóò kàn máa jìyà. Ó pọ̀ bẹ́ẹ̀ jàǹtìrẹrẹ, ó pọ̀ bẹ́ẹ̀ jàǹtìrẹrẹ. Sẹ́ni tí wọ́n dáràn bọ̀ lọ́rùn, sẹ́ni tí wọ́n dá dúró tó ń lọ́nu mọ́tò ara ẹ̀ jẹ́jẹ́, tí wọ́n sì mú nǹkan tí wọ́n fi sínú mọ́tò rẹ̀ tí yóò sì mọ̀, tí wọ́n sì mú tó ti bẹ́ẹ̀ tó dèrò ẹ̀wọ̀n ńkọ́, tó ti bẹ́ẹ̀ tó dèrò ẹ̀wọ̀n. Àìmọye ẹni tí wọ́n kàn kó tí wọ́n sì fi ń replace ẹlòmíì. Mẹ́wàá ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé, kì í ṣe Nàìjíríà nìkan. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Ẹni tí kòkó ẹ̀ bá dẹ̀ yè, òun ló mọ̀ ọ́n lọ. Àṣírí tí mo mú wá yìí, tí a bá ní ẹjọ́, Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ ká rógun ẹjọ́ o. Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ ká rógun ẹjọ́. Gbẹ̀yìn olólùfẹ́ mi ẹ̀ ní rógun ẹjọ́. Bó ti yẹ pé kì í ṣàdúrà àti lọ́ọ̀yà torí pé nǹkan táwọn ń jẹ ni, ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè yóò máa ṣẹ́gun fún wa. Kò ní jẹ́ àjọ ẹni tí wọ́n ń wá, àní ṣìrìn, káwa náà tẹ̀ jẹ́jẹ́. Ṣé mọ̀ pé yẹn máa ń tojọ́ ọmọ rẹ̀? Ọlọ́run Elédùmarè yóò ṣàánú fún wa gẹ́gẹ́ bí mo ṣe sọ. Tá a bá ní kò sí Ògún lẹ̀ Yorùbá, irọ́ mọ̀ ni.
àwọn àṣírí mọ̀ wà nílẹ̀ Yorùbá tó mọ̀ kọjá bẹ́ẹ̀. Ẹ tí rẹ ni tó délé ẹjọ́ tí sì ń sọ kábàkábà tí yóò sì máa tojọ́ mọ́ rẹ̀ nǹkan tí ò mà tó bá táwọn nǹkan kan ó sì máa kó sí lẹ́nu tí ó dẹ̀ máa sọ jáde tí mo wí kábàkábà. Àní rí jà ayé o, àní rí jà ayé o, àní rí jà ayé o. Ayé anamọ́náyé mo kí wa lẹ́ẹ̀kan sí i. Ṣé ẹ rí àṣírí? Ẹ jẹ́ á wá ẹyẹ òwìwí, ẹyẹ òwìwí tójú ẹ̀ tí mo ń yí ojú báyìí. Ẹyẹ òwìwí yìí ẹ jẹ́ á fi ẹ̀yìn ẹ̀ lé inú agbádá. Ẹyẹ òwìwí ẹ jẹ́ á fi ẹ̀yìn ẹ̀ lé inú agbádá. Ẹ jẹ́ á lọ ra àkàrà elépo 6 lọ́dọ̀ arúgbó láti rà o. Láti ra àkàrà yìí lọ́dọ̀ arúgbó láti rà. Àkàrà kọ̀ọ̀kan ẹ jẹ́ á fi ìyí àgbà ká fi sí, ká kìbọ̀ nínú, ká kì sínú fún àwọn àkàrà yìí. Tá bá ti wá kì sí tán, ẹ jẹ́ á tò àkàrà yìí ká tò yí kíní tá a gbé sínú apẹ yìí, ẹ jẹ́ á tò yí po. Ẹ ti bá mi ṣe bẹ́ẹ̀. Tá bá ti wá tò yí po tán, adìyẹ orí àbá tó wà ní orí àbá òun la fàtú tàbí ká gé orí ẹ̀, á wá ro ẹ̀jẹ̀ rẹ̀ yí àrò ipò, á ro ẹ̀jẹ̀ rẹ̀ yípo. Á jó nǹkan tá a gbélé ná. Tá a bá jó tán, ẹ jẹ́ á rọ́ sínú atọ́ tó bá gbà, ìbá sì ṣe inú òkè la bá rọ́ sí. Ìjọ́ tá a bá parí kíní, ẹ jẹ́ kí a mú àkàrà elépo ẹ rà bí agbára bá ṣe mọ̀, ẹ dà sínú ike, ẹ wá bu èjò ògùn yìí. Lẹ́yìn pé tẹ́ ti ṣe tán, ẹ pè ẹ ṣàdúrà rẹ̀ sí. So ẹ wá fi wọ́n àwọn àkàrà yìí, ẹ jí pọ̀ dáadáa, ẹ ṣàdúrà. Tẹ́ bá ti ṣàdúrà tán, ẹ dà díẹ̀ sórí ìta, ẹ lè pín yòókù, kò sí nǹkan kan. Tó bá ní àṣírí lọ́wọ́, níjọ́ tí lílò rẹ̀ bá kanlẹ̀, ní ọjọ́ tí lílò rẹ̀ bá kanlẹ̀, ó mọ̀ pé àṣírí sì wà nílẹ̀ Yorùbá tí ń jẹ́. Àṣírí sì wà ní ilẹ̀ Yorùbá tí ń jẹ́. Báwo la ṣe lo àṣírí? Ó ra ẹ̀kọ eléwé, ẹ̀kọ eléwé ó rà. Tó bá ti wá rà, ó wá mú abẹ ìfárí ló fi pín, abẹ ìfárí òkú ló fi pín sí méjì. Tó bá ti pín sí méjì, ó wá bu èjò ògùn yìí, ó bù, ó tẹ̀, ó pe gbólóhùn ẹ̀ sí. Tó bá ti pèsè tán, ẹni tí ó fẹ́ jẹ́ kí kíní bóyá wà nù kéèsì, bóyá ó ṣe gbá ó ṣàwo, ṣùgbọ́n ó fẹ́ jẹ́ kí wọ́n dá láre lọ́nà kọnà kó rá láàánú lórí kéèsì yẹn, wàláhì yóò rà láàánú, yóò jọ òun gan lójú bí ó ṣe rí. Á wá dà sí àárín ẹ̀kọ, á wá dì padà, á pọ̀n padà. Tá a bá ti pọ̀n padà, á wá lọ gbẹ́lẹ̀, á lọ rì mọ́. Ṣùgbọ́n ká tó rì mọ́, má gbàgbé akukọ́dìyẹ orí àbá, abodìyẹ tó wà ní orí àbá, tó wà ní orí àbá, ẹ tún já, ẹ ro sí lórí, ẹ sọnù ni o, wọn gbọ́dọ̀ jẹ. Àní rí jà ayé, ayé ò ní mú wa. Mo fi àṣírí lẹ̀ látàrí ìyá tí wọ́n ṣàdúà, wọ́n ṣe àdúà yìí ó pọ̀ gan torí wọ́n la ọmọ wọn la irú nǹkan báyìí kọjá. Ọlọ́run ló ṣe. Ọlọ́run fi gbígbàdúà sínú àṣírí púpọ̀. Ọlọ́run fi gbígbàdúà sínú ẹ̀ púpọ̀. Ṣé pé mo máa ń sọ pé ṣàṣàlò oògùn tí ò sí tá a bá tí ì bá pàdé àti ìbá pàdé ni. Àìmọye eléyìí bó ṣe jẹ́ pé àwa gan tá à ń gbá rìsáàṣì lé lórí tá à ń káàkiri, àìmọye eléyìí tá àti ìbá pàdé tá a sì ti ń gbọ́ pó wà, ṣùgbọ́n àti ìbá pàdé. Látàrí bá àti ìbá pàdé hùn kò tí ì jẹ́ ká mú wá. Ṣé ti gbọ́ yín? Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n mo mọ̀ pé àá bá pàdé. Tá a bá sì ti ń bá pàdé tá a rí pójúlówó ni náà là á mọ̀ mú wá. Àṣírí tí mo fílẹ̀ lónìí, àṣírí àwọn àgbà tó kọjá bẹ́ẹ̀ ni, wàláhì. Kódà tí
ẹ bá rí ẹni tó ń la àwọn nǹkan kan kọjá tó jẹ́ pé ó ní ọwọ́ àwọn nínú, Ọlọ́run ó gbàdúrà wa. Ìdí tí mo ṣe fi àṣírí sílẹ̀ òun ni mo sọ̀hún, ó dáa púpọ̀. Kábàkàbà ó gba ẹnu ẹni yẹn, kò sí ọgbọ́n, yóò irọ́ ni. 080614825409072793348. ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú. Mẹ́wàá ń ṣẹlẹ̀ nílé ayé tá a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ló ń jìyà ìmọ̀dí. Ọmọ wa ò ní jìyà ìmọ̀dí o, àwa náà ò ní jìyà ìmọ̀dí o, tẹbí tará wa à ní jìyà ìmọ̀dí. àìmọye ẹni tó ti lọ tí ò padà. Ọlọ́run ràn wá lọ́wọ́.